Africa Content TV. Òun táwa wá sí àdúgbò, òun ẹnì kọ̀ọ̀kan wá sí Áfíríkà, á tún àlọ́, a máa kéré ọjà àtẹlé o, làbáyà òun fẹ́ àìdọ́lọ́gbà. Àwọn ọmọ wa, wọ́n ṣe dáadáa lókunlé lójú wọn gbogbo. Ìdí wa la máa ń kiri ọmọ nílẹ̀ àbáta tó lágbára. A ò ní gbé sáájú nàbà náà ni. Èyí ọmọ mi ò ní tán. Èyí ọmọ mi ò ní tán. Àjọ tí wọ́n mi ìmúra ọ̀dùn fún àwọn ọmọ tó. Àwọn tí mo fi náà bá kà ó lórí ọkọ̀. Ènìyàn mi lè ra bá àkà ó láìsọ yìí tí wọ́n fẹ́ mọ̀ rẹ̀ ó tí wọ́n bá fọ àyà wọn. Àlàbí náà rẹ̀ ó kúnlẹ̀ wọn lẹ́ ó. Ìgbòdì jọba lóhùn together ṣòro ní báàbò wọn lò mẹ́ta bàbá mọ́kì ká lẹ́nu láíláí. Tí bá kọrin tó sí inú lùlù sí, ayé máa ń tún ẹsẹ̀ rájò sẹ́yìn bọ́jọ́ àgbẹ̀dẹ̀